Alaafin Oyo Dunkooko Ewon Odun Meedogun fún àwọn Ajalegba Lasiko Ikolu wàhálà-rogbodiyan tó ń wáyé. Ìjíròrò láàárín Amẹ́ríkà àti Iran láti fòpin sógun forí sánpọ o. Ààrẹ ilẹ̀ Amẹ́ríkà Donad Trump ti kéde ìgbésẹ̀ tó kàn lẹ́yìn tí ìjíròrò tó ṣe pẹ̀lú Iran forí sánpọ. Ọdaju Ọkunrin kan ṣekú pa ọmọdébìnrin kan ọmọ ọdún 6 ló bá tún gé orí rẹ̀ nílùú Ìbàdàn. Èémo rèé o. Arakunrin kan rèé tí wọ́n ló gbẹ̀mí àwọn ọmọ ìyá rẹ̀ obìnrin méjì pẹ̀lú ọmọ bíbí inú rẹ̀ obìnrin ọmọ ọdún 5 nípínlẹ̀ Ondo. Ó mà ṣe o, àdó olóró ológun ojú òfurufú ṣekú pa ọ̀pọ̀ aráàlú, àwọn mìíràn farapa nínú ọjà nípínlẹ̀ Yobe. Àhesọ ọ̀rọ̀ lásán ni ẹ̀sùn tí Fáyọ̀sé pè tako ìjọba Makinde pé ó fẹ́ rọ Olubadan Ladoja lóyè. Gomina Makinde àti Olubadan ló fèsì jáde síta bẹ́ẹ̀. Àwọn agbésùnmọ̀mí kọ lẹ́tà sáwọn èèyàn ìpínlẹ̀ Katsina. Wọ́n béèrè fún màálù 700 àti àgùntàn 1000. Àwọn ìdírè o tí gómìnà kan fi lè yọ ọba nípò lábẹ́ òfin. Amòfin Abdulfatai ṣàlàyé nípa ohun tó rọ̀ mọ́ yíyọ ọba kúrò nípò. Wọ́n sì mí gbọ́ ni o. Mi ò sọ pé àṣìṣe wà nínú òfin owó orí tuntun ilẹ̀ Nàìjíríà. Mínísítà ìpínlẹ̀ fẹ́tò ìṣúná ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Ìjíròrò láàárín Amẹ́ríkà àti Iran láti fòpin sógun forí sánpọ o. Orílẹ̀-èdè Amẹ́ríkà àti Iran ti kọ̀ láti fẹnukò lórí fífòpin sí ogun lẹ́yìn tí àwọn méjèèjì kọ̀ láti fẹnukò lórí àwọn ìbéèrè wọn. Ní ọjọ́rú Wednesday ni orílẹ̀-èdè méjèèjì fẹnukò láti dáwọ́ ogun dúró fún ìgbà díẹ̀ kí wọ́n fi jíròrò lórí àwọn nǹkan tó ń fa ogun náà àti bí wọ́n ṣe lè parí rẹ̀. Ìlú Islamabad, olú ìlú orílẹ̀-èdè Pakistan, ni wọ́n fẹnukò pé kí ìjíròrò náà ti wáyé lẹ́yìn ìgbésẹ̀ ààrẹ Pakistan àti ààrẹ China tó dá sí ìkọlù náà tó ti ń wáyé. Àmọ́ lẹ́yìn ìpàdé náà tó wáyé lọ́jọ́ Àbámẹ́ta ní iléeṣẹ́ ìròyìn Iran ti fi ìkéde síta pé Iran àti Amẹ́ríkà kò rí bí fẹnukò lórí ìgbésẹ̀ àlàáfíà nítorí àwọn nǹkan tó lágbára tí Amẹ́ríkà ń béèrè fún. Wọ́n ní àwọn ti so ìjíròrò náà rọ̀ fún ìgbà kan náà nítorí gbogbo akitiyan láti jẹ́ kí ìjíròrò ọ̀hún lọ déédéé ní kò so èso rere pàbó ló já sí látàrí àwọn nǹkan tí kò wúlò tí Amẹ́ríkà ń béèrè fún. Bákan náà ni agbẹnusọ iléeṣẹ́ ilẹ̀ òkèèrè Iran Ismail Bagel nínú àtẹ̀jáde tó fi síta lórí ìjíròrò náà sọ wípé àṣeyọrí ìjíròrò náà wà lọ́wọ́ Amẹ́ríkà. Ó ní òun kò lérò pé ẹnikẹ́ni máa gbàgbọ́ pé àwọn máa fẹnukò kíákíá àti pé ó ṣòro kí àwọn fẹnukò lẹ́yìn ìpàdé kan ṣoṣo. Bagel sọ pé Amẹ́ríkà nílò láti dènà bíbéèrè fún àwọn ohun tó lágbára àtàwọn ohun tí kò bá òfin mu kí wọ́n bọ̀wọ̀ fún ẹ̀tọ́ àti ìfẹ́ Iran. Lára àwọn ohun tó ní àwọn jíròrò lé lórí ní Strait of Hormuz, ètò tíṣe àdó olóró nuclear weapon àti fífi òpin sí gbígbé ogun ti Iran pátápátá. Ó fẹ̀sùn kàn pé ibi tí kò ti sí ìfọkàntán ni ìjíròrò náà ti wáyé tó sì ní àwọn kò lè fẹnukò lẹ́ẹ̀kan náà lórí àwọn ìbéèrè kó wà wọn. Ẹ̀wẹ̀, ìjọba Amẹ́ríkà sọ pé àwọn nǹkan tí kò lágbára ni àwọn ń béèrè lọ́wọ́ Iran tí wọ́n sì mú ọgbọ́n dání. Igbákejì ààrẹ Amẹ́ríkà J.D. Vance ní Trump rán òun láti sojú rẹ̀ tó sì ní kí òun ṣe àrídájú pé àwọn fẹnukò lórí àlàáfíà. Vance ní gbogbo nǹkan tí àwọn lè ṣe ni àwọn ṣe ṣùgbọ́n tí àwọn kò rí ẹnu rẹ̀ fi gun ibì kan. Ó ní òun àtàwọn ikọ̀ òun kò rí bí fìdí rẹ̀ múlẹ̀ pé Iran kò ní tẹ̀síwájú láti máa ṣe àdó olóró nuclear weapon tàbí láti wá nǹkan tí wọ́n fi lè ṣe ní kíákíá. Ó sọ pé ohun tó jẹ ààrẹ Amẹ́ríkà lógún jùlọ nìyẹn pé kí Iran sì fi àìdùnnú rẹ̀ hàn pé wọn kò fẹnukò lórí rẹ̀. Nínú ọ̀rọ̀ rẹ̀, Vance kò mẹ́nuba Strait of Hormuz, ọ̀nà ojú omi tí wọ́n ń gbé epo rọ̀bì gbà tí Amẹ́ríkà ń fẹ́ kí Iran sí, èyí tí ìgbàgbọ́ sì wà pé ó jẹ́ kókó ìdí tí ìjíròrò náà fi ń wáyé. Mínísítà fọ́rọ̀ ilẹ̀ òkèèrè fún orílẹ̀-èdè Pakistan sọ pé ó pọn dandan kí àwọn orílẹ̀-èdè méjèèjì dáwọ́ ogun dúró náà gẹ́gẹ́ bí wọ́n ṣe fẹnukò lé lórí tẹ́lẹ̀ títí ọ̀sẹ̀ méjì tí wọ́n dá fi máa pé. Àmọ́ kò tíì sí àrídájú bóyá ìjíròrò míì máa wáyé láàárín àwọn orílẹ̀-èdè méjèèjì tí ọ̀sẹ̀ méjì náà máa fi pé. Alaafin Oyo Dunkooko Ewon Odun Meedogun 15 years fún àwọn Ajalegba Lasiko Ikolu wàhálà-rogbodiyan
tó ń wáyé. Aláàfin Ọ̀yọ́ ọba Akeem Ọwádé tí í ṣe kìlọ̀ fún ẹnì kọ̀ọ̀kan tó ń lọ́wọ́ nínú jíjá ilẹ̀ gbà, pàápàá jùlọ àwọn tó ń fi wàhálà rògbòdìyàn, ìpalára, ìdúnkòokò tàbí ìfúngunmọ́, ìkóni ní papamọ́ra láti lọ́wọ́ gbà mọ́ àwọn tó ní dúkìá náà lọ́wọ́ tó bá òfin mu. Ó rọ̀ wọ́n kí wọ́n so ewé àgbéjẹmọ́wọ́, kí wọ́n yàgò kúrò nínú àwọn ìwà pálapàla náà tàbí kí wọ́n fojú winá òfin àti ìjìyà. Ìkìlọ̀ ọba aládé náà ló wáyé lẹ́yìn ìkọlù wàhálà rògbòdìyàn tó tọwọ́ àwọn Ajalegba ṣẹlẹ̀ tako àwọn olùgbé ìlú ní ìlú 12 níjọba ìbílẹ̀ ìwọ̀ oòrùn Ọ̀yọ́. Àwọn agbègbè ìlú tó fara káásá náà ní ìtòsí Yàyà, Tẹ̀là ọmọọba, Jòwé, Ìdí Ìyálòde, Bàdà, Ládìndín, Jánà, Ojútáyé, Ìpòrin, Kájọlà, Ajíbádé, Láàgbé àti Àríwìnyọ̀. Ọ̀rọ̀ ìjà ilẹ̀ náà ló káàkiri àwọn agbègbè láti odò ìtòsí lọ sí odò Ògún. Nínú àtẹ̀jáde kan tó jẹ́ gbígbé jáde síta lọ́jọ́ Ẹtì Friday nípasẹ̀ ọ̀gá àgbà fétò ìròyìn àti ìpolongo rẹ̀ Bọ̀dé Dúrójayé, ní ọba aládé náà jẹ́ kó di mímọ̀ pé ìlú Ọ̀yọ́ jẹ́ ìlú tó ní ilẹ̀ tó tẹ́jú. Ó tẹnumọ́ pé ilẹ̀ jẹ́ ohun kan tó ṣe pàtàkì, tí kò bá jẹ́ ohun tó ṣe pàtàkì jùlọ, àmúyẹ fétò yìí lọ síwájú ọrọ̀ ajé ló jẹ́. Ó kọminú pé lọ́pọ̀ ìgbà àwọn Ajalegba àti àwọn oníkálukú tó ń rúfin, àwọn arúfin tó ń wá èrè tí wọn kò rí gbà, tí ń lo àwọn oríṣiríṣi ọgbọ́n aláìbófinmu láti gba dúkìá lọ́wọ́ onídúkìá. Ọba Ọwádé kò ṣàì rán àwọn aṣeláàbí náà létí pé òfin ààbò dúkìá ohun ìní Real Properties Protection Law ọdún 2026 ti jẹ́ gbígbé kalẹ̀ nípasẹ̀ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n sì ti ń fi òfin náà sínú ìṣe nípasẹ̀ ẹ̀ka àjọ náà tó ń rí sí ọ̀rọ̀ náà. Ó sọ wípé lábẹ́ òfin àwọn Ajalegba yóò máa fi ẹ̀wọ̀n jura fún ọdún mẹ́ẹ̀ẹ́dógún 15 years nígbà tí àwọn tó ń ṣèrànwọ́ fún wọn àti àwọn tó ń ṣe agbódegbà fún wọn ni kò ní lọ láì jìyà. Àtẹ̀jáde náà tún tẹnumọ́ pé ilẹ̀ tí ó jẹ́ ohun pàtàkì fún ààbò, ìṣòwò àti ìdókòwò ti di ọ̀kan lára àwọn ohun ìní tí wọ́n ń jádù ní ìlú Ọ̀yọ́. Àtẹ̀jáde náà jẹ́ kó di mímọ̀ pé fún ọ̀pọ̀ ọdún àwọn ìgbésẹ̀ aláìbófinmu náà kò fi ẹ̀tọ́ àwọn onílẹ̀ nìkan dùn wọ́n, bí kò ṣe pé wọ́n tún ti ba ìgbẹ́kẹ̀lé àwọn olùdókòwò jẹ́, àti pé níṣe ni wọ́n dúnkòokò mọ́ àlàáfíà jákèjádò àwọn ìlú náà. Ní ìdásí nípa ọ̀rọ̀ ilẹ̀, Aláàfin lẹ́yìn tó dórí ìtẹ́gbára ló kéde òtògẹ̀ tó sì gbé ìgbìmọ̀ ọ̀rọ̀ ilẹ̀ kalẹ̀ tí yóò máa yanjú ìjà aáwọ̀ láti mú kí ètò àti òfin nípa ọ̀rọ̀ ilẹ̀ padà bọ̀ sípò nílùú náà. Nígbà tó ń tẹnumọ́ ìfarajìn ìdarí rẹ̀, ọba aládé náà jẹ́ kó di mímọ̀ pé àlàáfíà, mímú nǹkan wà létòlétò àti dídáàbòbò àwọn ẹ̀mí àti dúkìá jẹ́ òun lógún jùlọ. Ó fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ pé kò sí ìgbésẹ̀ ọ̀hún tí àwọn ò fojú fò lójú náà láti mú ètò ààbò gbópọn sí i jákèjádò ìlú náà. Aláàfin náà tún gba àwọn aráàlú lámọ̀ràn láti fojú fo ẹnikẹ́ni, ẹgbẹ́ tàbí àjọ tó ń sọ pé òun ni ilẹ̀ ní àwọn agbègbè ìlú tí wọ́n wà lábẹ́ ìhàlẹ̀ ìdúnkòokò àwọn Ajalegba. Ààrẹ ilẹ̀ Amẹ́ríkà Donad Trump ti kéde ìgbésẹ̀ tó kàn lẹ́yìn tí ìjíròrò tó ṣe pẹ̀lú Iran forí sánpọn. Lẹ́yìn tí ìjíròrò láàrin Amẹ́ríkà àti Iran forí sánpọn ní ọjọ́ àbámẹ́ta, ààrẹ Amẹ́ríkà Donald Trump ti kéde ìgbésẹ̀ míì láti fi wá ojútùú sí àwọn ọ̀nà tí ogun fi máa parí. Trump nínú àtẹ̀jáde tó fi sórí ìkànnì Truth Social rẹ̀ sọ pé ìjọba máa fi àwọn ológun ojú omi máa dí Iran pa. Amẹ́ríkà ní àwọn kò ní gbà kí ọkọ̀ ojú omi Iran gbé epo jáde ní orílẹ̀-èdè náà tí wọn kò bá sí Strait of Hormuz. Ó kọ sójú òpó náà pé kò sí ẹni tó máa gba ọ̀nà tí kò bá òfin mu tó máa gba orí omi láì farapa. Ó ní Amẹ́ríkà máa bẹ̀rẹ̀ sí ní wakùsà ní Strait of Hormuz láti rí dájú pé gbogbo àwọn ọkọ̀ ojú omi tó ní ìbáṣe pẹ̀lú Amẹ́ríkà rí ọ̀nà náà gbà kọjá. Trump ní àwọn ọmọ ogun Amẹ́ríkà ni wọ́n ti gbáradì tí wọ́n sì ṣetán láti bẹ̀rẹ̀ ìkọlù padà sí Iran tí àsìkò bá tó. Ó fi kún pé bí ó tilẹ̀ jẹ́ pé àwọn ìtẹ̀síwájú kan wà, ó ní Iran kọ̀ láti fẹnukò pẹ̀lú Amẹ́ríkà láti dáwọ́ ṣíṣe àdó olóró nuclear weapon dúró. Àmọ́ ọ̀rọ̀ tí Trump sọ yìí tako ohun tí òṣìṣẹ́ Amẹ́ríkà kan tó wà níbi ìjíròrò tí igbákejì ààrẹ Amẹ́ríkà J.D. Vance ṣe pẹ̀lú àwọn aṣojú Iran ní Islamabad, Pakistan, ẹni tó sọ pé nǹkan ni wọn kò fẹnukò jẹ lórí tó fi mọ́ àkóso Strait of Hormuz. Ìdúnkòokò Trump yìí ló ń jẹ́ ìpèníjà fún Amẹ́ríkà, èyí tó lè mú kí àwọn ọmọ ogun Iran ṣe ìkọlù sí wọn. Onírúurú ìbéèrè
tó ti ń jẹyọ ni pé báwo ni àwọn orílẹ̀-èdè bíi China tí wọ́n ń gbára lé epo rọ̀bì Iran ṣe máa gba ìròyìn yìí, ṣé ó máa dènà bí owó ṣe ń wọlé fún Iran àti pé ṣé ó máa tún mú kí owó epo rọ̀bì lọ sókè lọ́jà àgbáyé. Ní alẹ́ ọjọ́ Àìkú ní iléeṣẹ́ ológun Amẹ́ríkà tún kéde pé ìgbésẹ̀ Amẹ́ríkà náà máa dènà àwọn ọkọ̀ láti gbé epo wọ Iran tàbí gbé epo jáde níbẹ̀. Senator Mark Wagner ti Virginia sọ fún iléeṣẹ́ ìròyìn CNN pé òun kò mọ bí dídí ọ̀nà mọ́ Iran ṣe máa mú àwọn aláṣẹ Iran láti ṣí Strait of Hormuz. Àmọ́ aṣòfin Mike Turner tí Ohio sọ pé dídí ọ̀nà náà máa jẹ́ ìgbésẹ̀ láti mú kí ìfẹnukò wáyé lórí Strait of Hormuz. Ó ní ọ̀rọ̀ tí Trump sọ nípa pé àwọn kò ní jẹ́ kí Iran jẹ́ alákòóso tó ń ṣàmójútó àwọn tó ń gba ọ̀nà náà kọjá túmọ̀ sí pé ó ń pe àwọn alábàáṣepọ̀ Amẹ́ríkà láti dá sí ọ̀rọ̀ náà nítorí ó nílò àmójútó. Ṣáájú kí Amẹ́ríkà àti Iran tó fẹnukò láti dáwọ́ ogun dúró fún ìgbà kan náà, Trump ni ó sọ pé òun máa ṣe ìkọlù sáwọn ohun amáyédẹrùn Iran. Ọ̀pọ̀ àwọn èèyàn pàápàá àwọn ará Amẹ́ríkà ló gbàgbọ́ pé ìdí tí Amẹ́ríkà fi ń gbógun ti Iran tó fi mọ́ ṣíṣí Strait of Hormuz fífún àwọn èèyàn Iran ní àǹfààní láti gbé ìgbé ayé tó wù wọ́n àti fífi òpin sí ṣíṣe àdó olóró nuclear weapon ni kò wá sí ìmúṣẹ. Ọ̀dájú ọkùnrin kan ṣekú pa ọmọdébìnrin kan ọmọ ọdún 6 ló bá tún gé orí rẹ̀ nílùú Ìbàdàn. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ti fìdí ìfigbóró òfin gbé afurasí kan tórúkọ rẹ̀ ń jẹ́ Sodiq Káyọ̀dé Akórèdé ẹni ọdún 23 23 years tó lọ́wọ́ nínú ìṣekúpa ọmọdébìnrin ọmọ ọdún 6 nílùú Ìbàdàn. Nínú àtẹ̀jáde ìròyìn tó jẹ́ gbígbé jáde síta lọ́jọ́ Àìkú Sunday, iléeṣẹ́ ọlọ́pàá jẹ́ kó di mímọ̀ pé ìṣẹ̀lẹ̀ náà ló wáyé lọ́jọ́ 11 oṣù kẹrin ọdún 2026 nílùú Àdìgún lágbègbè Ọlọ́rundá Ògúnṣọlá nídàálẹ̀. Olùfarakásá náà ni wọ́n pe orúkọ rẹ̀ ní Mutiat Sunday. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà ṣe wí, ikọ̀ agbófinró ọlọ́pàá gba ìtanilólobó pé aṣeláàbí kan ti ṣekú pa ọ̀dọ́mọdébìnrin kan lọ́nà àìbófinmu pẹ̀lú orí ní gígé tó wà níkàáwọ́ afurasí ọ̀hún lágbègbè náà. Lẹ́yìn ìtanilólobó ni kọmíṣánná ọlọ́pàá CP Abímbọ́lá Ayọ̀dèjì Olúgbéngà pàṣẹ dídarí ikọ̀ agbófinró lọ agbègbè ibi tí ìṣẹ̀lẹ̀ náà ti wáyé. Àwọn agbófinró ọlọ́pàá nípa títẹ̀lé àṣẹ kọmíṣánná ṣe bẹ́ẹ̀ gbéra lọ agbègbè náà níbi tí wọ́n ti gba afurasí náà kalẹ̀ lọ́wọ́ àwọn aṣèdájọ́ lọ́wọ́ ara ẹni tínú ń bí. Ládùrú ìpayà náà, àwọn agbófinró ṣàṣeyọrí nípa dídòlà afurasí náà kúrò lọ́wọ́ lílù pa tí wọ́n sì fi gbòòrò òfin gbé tí wọ́n sì gbé orí tí wọ́n kà mọ́ lọ́wọ́. Ìwádìí ìfimúfínlẹ̀ àkọ́kọ́ fi hàn pé afurasí náà ló ṣe bẹ́ẹ̀ ṣekú pa ọmọdébìnrin náà tó sì gé orí rẹ̀. Ó jẹ́wọ́ ìwà ọ̀daràn tó wù náà lásìkò ìfọ̀rọ̀wánilẹ́nuwò. Ọlọ́pàá tẹ̀síwájú pé afurasí náà farapa lásìkò ìkọlù àwọn aṣèdájọ́ lọ́wọ́ ara ẹni tí wọ́n sì gbé lọ ilé ìwòsàn fún ìtọ́jú. Afurasí náà ni ó máa jẹ́ títarí lọ ẹ̀ka agbófinró tó ń rí sí ìwádìí ìṣẹ̀lẹ̀ ọ̀daràn SCID fún ìtẹ̀síwájú ìwádìí ìfimúfínlẹ̀ àti ìjìyà tó tọ́. Ẹni tó ń kọ ìhà sí ìṣẹ̀lẹ̀ náà, kọmíṣánná ọlọ́pàá kóró ojú sí ṣíṣèdájọ́ lọ́wọ́ ara ẹni tó sì ṣèkìlọ̀ pé irúfẹ́ ìgbésẹ̀ bẹ́ẹ̀ máa ń yẹpẹrẹ ìlànà à ń tẹ̀lé tó yẹ, ó sì máa ń dènà ìwádìí ìfimúfínlẹ̀ tó lóòrìn. Ó fi dá àwọn aráàlú lójú pé ìdájọ́ òdodo yóò farahàn tó sì rọ àwọn olùgbé ìlú láti máa tẹ̀lé òfin. Iléeṣẹ́ ọlọ́pàá tún ké sí àwọn aráàlú láti máa ta àwọn àjọ elétò ààbò lólobó lásìkò tó yẹ lójú ọjọ́ tí wọ́n bá kẹ́fìn ohunkóhun tó bá mú ìfura dání. Ó tẹnumọ́ ìfarajìn iléeṣẹ́ ọlọ́pàá láti dáàbò bo àwọn ẹ̀mí àti dúkìá jákèjádò ìpínlẹ̀ náà. Èémo rèé o, arákùnrin kan rèé tí wọ́n ló gbẹ̀mí àwọn ọmọ ìyá rẹ̀ obìnrin méjì pẹ̀lú ọmọ bíbí inú rẹ̀ obìnrin ọmọ ọdún 5 nípínlẹ̀ Ondo. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ti bẹ̀rẹ̀ ìwádìí lẹ́yìn tí wọ́n gbọ́ pé Fẹ́mi Àgbéyè ẹni ọmọ ọdún 28 28 years ṣe ìkọlù sí àwọn ọmọ ìyá rẹ̀ obìnrin méjì tó sì gbẹ̀mí àwọn méjèèjì àti ọmọbìnrin rẹ̀ ọmọ ọdún 5 ní agbègbè Government Reserved Area ní ìjọba ìbílẹ̀ Òkìtìpupa ní ìpínlẹ̀ Ondo. A gbọ́ pé ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ní ọjọ́ 8 oṣù kẹrin ọdún yìí ní agboolé Àgbéyè tó
tó wà ní Doctor Road Òkìtìpupa níbi tí afurasí náà ti wọ inú ilé lọ tó sì ti ilẹ̀kùn mọ́ ara rẹ̀ nígbà tó ń ṣe ìkọlù náà. Nígbà tí àwọn ikọ̀ NTA débi ìṣẹ̀lẹ̀ náà, bàbá afurasí ọ̀hún Adé Àgbéyè sọ pé ọmọ òun ló ti ń fi ọ̀pọ̀lọpọ̀ ìgbà sẹ́yìn lo oògùn olóró tí ó sì ti máa ń fi ikú halẹ̀ mọ́ ìyá rẹ̀ àti òun bàbá rẹ̀ gan. Bàbá afurasí náà ní nígbà tí àwọn wọ inú ilé, àwọn bá òkú àwọn ọmọ náà nílẹ̀ ní yàrá ìyá wọn. Ó ní lójú ẹsẹ̀ lòun sì ti gbéra lọ fi ìṣẹ̀lẹ̀ náà tó àwọn agbófinró létí. Adé ní wọ́n ti fi ìgbà kan ti ọmọ náà mọ́lé tẹ́lẹ̀ rí, ṣùgbọ́n tí wọ́n tú sílẹ̀ léyìí tó tako ìfẹ́ ọkùn òun. Àwọn ará agbègbè náà tún sọ pé àwọn rí afurasí náà bí ó ṣe fi agídí àti agbára káká wọ ilé náà kí ìkọlù ọ̀hún tó ṣẹlẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo náà ti débi sí ìṣẹ̀lẹ̀ náà. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà Jimoh Àbáyọ̀mí sọ pé ìwádìí ti ń lọ lọ́wọ́lọ́wọ́ lórí ìkọlù náà. Ó ní iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo wá fi ń dá àwọn èèyàn rẹ̀ lójú, pàápàá jùlọ àwọn ará Òkìtìpupa pé àwọn ó ṣe ìwádìí kíkún lórí ọ̀rọ̀ yìí, bẹ́ẹ̀ ni kí gbogbo wọn fi ọkàn balẹ̀ torí kò sí ìdí kankan láti káyà sókè tàbí láti máa bẹ̀rù. Ó ní àwọn ó rí dájú pé ìdájọ́ òdodo wà lórí ìṣẹ̀lẹ̀ náà. Ó mà ṣe o, àdó olóró ológun ojú òfurufú ṣekú pa ọ̀pọ̀ aráàlú, àwọn mìíràn farapa nínú ọjà nípínlẹ̀ Yobe. Ìròyìn tó kọ́kọ́ tẹ̀ wá lọ́wọ́ ni pé ọ̀pọ̀ èèyàn tí wọ́n jẹ́ aráàlú ló dèrò ọgbà ilé ìwòsàn látàrí ìfarapa tí wọ́n ní lásìkò tí àdó olóró àwọn ọmọ ogun ojú òfurufú Nàìjíríà Nigerian Air Force NAF sọlẹ̀ síbi tí wọ́n ti ń nájà nírọ̀lẹ́ ọjọ́ àbámẹ́ta sátidé. Kódà yàtọ̀ sí àwọn tó farapa, a gbọ́ pé èèyàn tó lé ní 20 ló tún di olóògbé nínú ìṣẹ̀lẹ̀ òjijì náà. Ọjà kan tí a mọ̀ sí Jili tó gbajúgbajà tó sì jẹ́ ààlà ìpínlẹ̀ Yobe àti Borno ní ìṣẹ̀lẹ̀ yìí ti wáyé. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Yobe Dungus Abdulkarim fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ fún ẹ̀ka ìròyìn The Punch. Ó ní ó ṣẹlẹ̀ ní ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 11 oṣù kẹrin ọdún 2026 yìí, àmọ́ àwọn kò tí ì lè sọ iye èèyàn tó fara káásá ní pàtó. Ọjà Jili kò jìnnà sí abúlé Fuchimira níjọba ìbílẹ̀ Gaydam ìpínlẹ̀ Yobe. Ohun tí a gbọ́ ni pé ikọ̀ ológun ojú òfurufú náà ń dọdẹ àwọn agbésùnmọ̀mí Boko Haram tó ń dààmú agbègbè náà ní wàhálà yìí fi ṣẹlẹ̀. Ìròyìn kan sọ pé àwọn Boko Haram máa ń wá sí ọjà Jili láti dààmú àwọn èèyàn, wọn yóò sì tún gba owó ilẹ̀ àti ọjà lọ́wọ́ wọn pẹ̀lú. Ọjà Jili yìí ni wọ́n ló tóbi tó bẹ́ẹ̀ tí àwọn èèyàn máa ń wá ná láti Gaydam ní Yobe, Gubio agbègbè Chibok àti Beniseki ní Borno. Èyí ló mú ikọ̀ ológun NAF gbìyànjú láti mú àwọn Boko Haram náà balẹ̀ lásìkò tí ikọ̀ ológun náà rìn lófurufú tí wọ́n sì ti ojú òfurufú síná bolẹ̀. Àwọn èèyàn kan sọ pé ó kéré tán èèyàn 10 ló bá ìṣẹ̀lẹ̀ yìí rìn nígbà tí ọ̀pọ̀ èèyàn farapa. Àwọn òṣìṣẹ́ elétò ìlera pàjáwìrì ló ṣe bẹ́ẹ̀ gbéra lọ ibùdó náà lẹ́yìn ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Àwọn tó farapa sì ti ń gba ìtọ́jú láwọn ilé ìwòsàn ní Gaydam àti Damaturu tí í ṣe olú ìlú ìpínlẹ̀ Yobe gẹ́gẹ́ bí a ṣe gbọ́. A ó rántí pé èyí kọ́ ni ìgbà àkọ́kọ́ tí ológun ojú òfurufú Nàìjíríà yóò ṣèèṣì ju àdó olóró sí aráàlú. Iléeṣẹ́ ológun NAF fìdí ẹ̀ múlẹ̀ pé òun gbé ìgbésẹ̀ àtúnṣe ní Jili àti agbègbè rẹ̀. Nínú àtẹ̀jáde kan tí adarí ìkéde NAF Air Commodore Èémo Ìjádómẹ́ fi síta ni NAF ti sọ pé òun ṣe ìtẹ̀síwájú àtúnṣe agbègbè náà nítorí àwọn agbésùnmọ̀mí tó ń da ibẹ̀ láàmú. Bó tilẹ̀ jẹ́ pé wọn kò sọ bóyá ìgbésẹ̀ náà mú ìjàmbá dání. Wọ́n ní ọjọ́ 11 oṣù kẹrin ọdún 2026 ni ìgbésẹ̀ náà wáyé ní Jili àti agbègbè rẹ̀. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà ṣe wí, ìgbésẹ̀ ọ̀hún wà ní ìbámu pẹ̀lú àjọṣepọ̀ iléeṣẹ́ ológun orí ilẹ̀ tí a mọ̀ sí Operation Adenkai níbi tí wọ́n ti ń dọdẹ àwọn agbésùnmọ̀mí. Wọ́n fi kún pé ìgbésẹ̀ náà wáyé láti lé àwọn agbésùnmọ̀mí tó bá ṣẹ́kù dànù kó sì tún lè jẹ́ ìtẹ̀síwájú àṣeyọrí fún iléeṣẹ́ ológun ilẹ̀ wa àti láti lè so okùn ààbò lé sí i pẹ̀lú ní àwọn agbègbè tó léwu bíi ìpínlẹ̀ Borno àti àríwá ìlà oòrùn Nàìjíríà. Ṣùgbọ́n àtẹ̀jáde NAF kò sọ bóyá ìgbésẹ̀ náà mú ìpalára tàbí gba ẹ̀mí aráàlú lọ́wọ́ lásìkò tí à ń kó ìròyìn yìí jọ. Àhesọ̀rọ̀ lásán ni ẹ̀sùn tí Fáyọ̀sé pè tako ìjọba Makinde pé ó fẹ́ rọ Olubadan Ladoja lóyè. Gomina Makinde àti Olubadan ló fèsì jáde síta bẹ́ẹ̀. Gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Èkìtì Ayọ̀délé Fáyọ̀sé
ké síta nírọ̀lẹ́ ọjọ́ àìkú pé gómìnà Makinde ń pète àti yọ Olubadan Ladoja kúrò nípò ọba. Ojú òpó ayélujára Twitter rẹ̀ ni Fáyọ̀sé ti ké gbàjarè náà síta lọ́jọ́ náà. Fáyọ̀sé ní òun rí gbọ́ níbi tó ti dájú sáká pé gómìnà Ṣèyí Mákindé ń pète àti yọ Olubadan kúrò nípò ọba nínú ọ̀sẹ̀ yìí. Fáyọ̀sé kọ síbẹ̀ pé ẹ̀sùn tí Mákindé fẹ́ fi kan Olubadan Ladoja ni pé ọba náà kò yọjú síbi tí gómìnà ti fi àwọn olóyè Ìbàdàn 3 jọba lọ́sẹ̀ tó lọ. Ó ní àwọn ẹ̀sùn mìíràn tó ti wà nílẹ̀ tí Mákindé fẹ́ ní kí Olubadan dáhùn sí tí yóò sì gbàbẹ̀ yọ ọ́ dànù bí ẹni yọ jìgá kúrò lórí àpèrè ọba. Gómìnà Èkìtì tẹ́lẹ̀ náà sọ pé òun yóò máa wo sìgìdì Ṣèyí Mákindé tó fẹ́ ṣeré ẹ̀tẹ́ níran. Bí Fáyọ̀sé ṣe sọ̀rọ̀ náà ní oríṣiríṣi èrò tí ń jáde nípa rẹ̀ lórí ayélujára. Ọ̀pọ̀ èèyàn ló fi ojú adárúgúdù sílẹ̀ wò ó. Wọ́n ní ohun tí kò rí bẹ́ẹ̀ ni Fáyọ̀sé ń gbé kiri. Kò pẹ́ rárá tí gómìnà Ṣèyí Mákindé tí Fáyọ̀sé fẹ̀sùn kàn fi dáhùn. Ọjọ́ tí Ayọ̀délé sọ̀rọ̀ náà ní ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ dá èsì rẹ̀ padà fún un. Kọmíṣánná ètò ìròyìn àti ọgbọ́n inú nípínlẹ̀ Ọ̀yọ́ Ọmọọba Dọ̀tun Oyèládé ṣàlàyé pé ìjọba kò gbìyànjú rẹ̀ sọ tàbí gbé ìgbésẹ̀ ìyọnípò lórí Ládọjà rí. Oyèládé sọ pé ní báyìí àwọn èèyàn Nàìjíríà náà mọ ẹni àti irú ohun tí wọ́n lè gbàgbọ́ pàápàá nígbà tí ìkéde bá ti ibì kan pàtó wá. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kò gbìyànjú rẹ̀ bá ẹnikẹ́ni sọ tàbí gbé ìgbésẹ̀ lórí irú nǹkan bẹ́ẹ̀ rí. Ó gbọ́dọ̀ ní ìdí òtítọ́ kan tí ìjọba fi ń gbé ìgbésẹ̀ kọ̀ọ̀kan tí wọ́n bá ń gbé. Níṣe ló sì yẹ kí èyí tó ń ti ọ̀dọ̀ agbẹnusọ alátakò ẹgbẹ́ wa tí òfin kò mọ̀ yìí tètè bọ́ sí ààtàn tó ti wá. Ó ní òṣèlú tó bá ti kún fún akitiyan bíi èyí ló máa ń bí irọ́ àti àgbélẹ̀rọ tó sì máa ń sọ ìjọba àwarawa di àwẹ̀wà. Nígbà tó ń fèsì sí ọ̀rọ̀ tó ti gbilẹ̀ lórí ayélujára náà, akọ̀wé ìròyìn fún ọba Ládọjà Adéọlá Olóko ṣàpèjúwe ohun tí Fáyọ̀sé sọ nígbà náà bí àhesọ̀rọ̀ tí kò lẹ́sẹ̀ nílẹ̀ rárá. Olóko ṣàlàyé lọ́jọ́ àìkú Sunday náà pé kò sí ìjà kankan láàrin gómìnà Mákindé àti Olubadan Ladoja tó lè fa ohun tí Fáyọ̀sé sọ yìí. Ó ní yóò ti lọ burú jù bí kì í bá ṣe àhesọ. Ó ní òun ò rí ìdí kankan tí àìgbọ́ra ẹni yé yóò fi wà láàrin gómìnà Mákindé àti Olubadan ilẹ̀ Ìbàdàn. Bí àwọn igun méjèèjì tí ọ̀rọ̀ yìí kàn ti ṣe sọ̀rọ̀ ní ọ̀pọ̀ èèyàn ti ń sọ pé Ayọ̀ Fáyọ̀sé kì yóò lè wí nǹkan kan mọ́ báyìí. Wọ́n ní èrò rẹ̀ kò ní ṣe mọ́ pẹ̀lú. A ó rántí pé ọ̀sẹ̀ tó lọ ni gómìnà Mákindé sọ àwọn àgbà oyè Ìbàdàn 3 di ọba aládé nípínlẹ̀ náà. Bó tilẹ̀ jẹ́ pé àwọn tó sọ di ọba náà kò yọjú síbi ayẹyẹ náà rárá. Àwọn ọba náà sọ pé àwọn bísí nígbà náà ni. Olubadan Ladoja tó yẹ kó wà níbẹ̀ pẹ̀lú kò yọjú síbi ayẹyẹ tó wáyé ní gbọ̀ngàn Màpó nílùú Ìbàdàn náà. Èyí tó fà á tí ìròyìn fi jáde nígbà náà pé àárín Olubadan Ladoja àti gómìnà Ṣèyí Mákindé ti dàrú. Ṣùgbọ́n àwọn méjèèjì sọ̀rọ̀ nígbà náà pé kò sí ìjà kankan láàrin àwọn. Lẹ́yìn rẹ̀ ni Ayọ̀ Fáyọ̀sé jáde báyìí pé Mákindé fẹ́ yọ Olubadan Ladoja nípò nítorí ọba náà kò yọjú síbi ayẹyẹ ìgbadé olóyè 3. Àwọn agbésùnmọ̀mí kọ lẹ́tà sáwọn èèyàn ìpínlẹ̀ Katsina. Wọ́n béèrè fún màálù 700 àti àgùntàn 1000. Ó mà wá dójú ẹ̀ báyìí o. Ọ̀rọ̀ ètò ààbò tó mẹ́hẹ àti ìdúnkòokò ìkọlù ti wá di lemọ́lemọ́ báyìí. Inú ìpayà ìbẹ̀rùbojo làwọn èèyàn ìjọba ìbílẹ̀ Kankia nípínlẹ̀ Katsina wà báyìí lẹ́yìn tí àwọn agbésùnmọ̀mí fún wọn ní gbèdéke ọjọ́ 6 péré láti pèsè màálù 700 àti àgùntàn 1000 fún wọn kí wọ́n má bàa kọlù wọn. Ìbéèrè yìí ló wà nínú lẹ́tà kan tí àwọn agbésùnmọ̀mí náà fi ṣọwọ́ sí àwọn ìlú tí ọ̀rọ̀ náà kàn lọ́jọ́ 6 oṣù kẹrin ọdún 2026 tí a wà yìí. Àwọn agbésùnmọ̀mí ọ̀hún sọ pé àwọn èèyàn náà gbọ́dọ̀ ṣe nǹkan tí wọ́n ń béèrè fún kó tó di ọjọ́ 10 oṣù kẹrin ọdún 2026. Lẹ́tà náà dá ìpayà sọ́kàn àwọn èèyàn láwọn ìlú bíi Sukuntuni, Nguwa, Tamiya, Magama, Wàláwà àti Tundunwuli. Kódà a gbọ́ pé níṣe làwọn agbésùnmọ̀mí yan fanda káàkiri àwọn ìlú ọ̀hún lórí alùpùpù. Olùgbé ọ̀kan lára àwọn ìlú náà tí kò fẹ́ fi orúkọ ara rẹ̀ léde ṣàlàyé fún àwọn akọ̀ròyìn pé gbèdéke tí wọ́n fún àwọn ló ń wáyé lẹ́yìn tí wọ́n ti kọminú dúnkòokò mọ́ àwọn lọ́pọ̀ ìgbà tí wọ́n tún jí ọ̀pọ̀ àwọn èèyàn wọn gbé sá lọ. Gẹ́gẹ́ bó ṣe sọ, ọ̀kan lára àwọn olórí ọ̀daràn náà ti kọ́kọ́ kó ọ̀pọ̀ màálù lọ lẹ́yìn ìjà tó wáyé
láàrin rẹ̀ àti akẹgbẹ́ rẹ̀ kan. Lẹ́yìn náà ni wọ́n bẹ̀rẹ̀ sí ń béèrè owó orí lọ́wọ́ àwọn èèyàn náà. Ó ní ìṣẹ̀lẹ̀ náà ti mú kí ọ̀pọ̀ àwọn èèyàn wa sá lọ. Àwọn míì ti kó lọ sí Rimaye, àwọn kan sá lọ sí Kano, nígbà tí àwọn míì kó lọ sílùú Katsina. Ìlú bíi 10 ló ti di ahoro báyìí. Ẹ̀wẹ̀, ọ̀pọ̀ aráàlú ló ti ń kọminú lórí ipa tí ìjíròrò àti ìdúnàdúrà tí ìjọba ní pẹ̀lú àwọn agbésùnmọ̀mí náà látẹ̀yìnwá látàrí bí kò ṣe so èso rere kankan. Wàyí o, agbẹnusọ ìjọba ìpínlẹ̀ náà Malam Maiwada Dam Malam ti ké sí àwọn èèyàn ìjọba ìbílẹ̀ ọ̀hún kí wọ́n ṣe sùúrù. Ó ní ó ṣeéṣe kó jẹ́ pé àwọn kọlọ̀ràn sí ẹ̀dá kan ló mọ̀ọ́mọ̀ kọ lẹ́tà náà láti fi dá wàhálà sílẹ̀ láwùjọ. Àmọ́ ṣá, bó tilẹ̀ jẹ́ pé ìjọba ní kí àwọn èèyàn lọ fi ọkàn balẹ̀, inú ìbẹ̀rùbojo làwọn èèyàn ìjọba ìbílẹ̀ ọ̀hún wà báyìí. Ojoojúmọ́ làwọn èèyàn sì ń fi ìlú sílẹ̀. Ọ̀yọ́ state láwa o, a ò sí ní Ìbàdàn state. Ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ kì í ṣe ti Ìbàdàn nìkan, nítorí náà 2027 Òkè Ògùn ló kàn. Àwọn èèyàn Òkè Ògùn ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Àwọn ìgbìmọ̀lẹ́gbẹ́ àjọṣepọ̀ fún ìtẹ̀síwájú gbogbo wa tí wọ́n ń pariwo pé fún pínpín ipò òṣèlú ní pàtàkì jùlọ ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ láàrin àwọn ẹkùn márùn-ún tó so ìpínlẹ̀ Ọ̀yọ́ pọ̀ ti jáde sọ̀rọ̀. Wọ́n ní búure láre, ìkan ò gbọ́dọ̀ jù kan gbọ́dọ̀ wà fún ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Nínú ìpàdé àwọn oníròyìn kan tí àwọn èèyàn ìgbìmọ̀ lẹ́gbẹ́ náà kórajọpọ̀ ṣe láìpẹ́ yìí nílùú Ògbómọ̀ṣọ́ ni wọ́n ti jẹ́ kí ó di mímọ̀ fún akọ̀ròyìn wa ní ìkànnì móhùnmáwòrán orí ayélujára ìkànnì Drive TV pé ìwà ìyànjẹ aládàáníkànjẹ àwọn èèyàn olóṣèlú ilẹ̀ Ìbàdàn ti tó gẹ́. Wọ́n ní láti ọdún tó ti pẹ́ tí ìpínlẹ̀ Ọ̀yọ́ ti bẹ̀rẹ̀ sí dìbò yan gómìnà, ìlú Ìbàdàn nìkan ni wọ́n ti ń fa olùdíje dupò gómìnà kalẹ̀ tí wọ́n sì ń dìbò yan gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ láti ìgbà náà. Ṣé ẹkùn márùn-ún ìyẹn 5 zone sì ló sopọ̀ tí wọ́n ń pè nípínlẹ̀ Ọ̀yọ́. Àwọn ẹkùn márààrún ọ̀hún ní Ìbàdàn, Ọ̀yọ́, Òkè Ògùn, Ògbómọ̀ṣọ́ àti Ìbàràpá. Wọ́n ní bí olùdíje láti ọ̀kan nínú àwọn ẹkùn wọ̀nyí bá jáde póun fẹ́ díje dupò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, wọn á ní tí kì bá ti sọmọ Ìbàdàn kò lè dìbò wọlé, ọmọ Ìbàdàn nìkan ló lè dìbò wọlé torí ọmọ Ìbàdàn ní Ìbàdàn ó dìbò yàn, léyìí tí kò sì bójúmu níwọ̀n ìgbà tí kì í ti ṣe àǹfààní tàbí ẹ̀tọ́ Ìbàdàn nìkan tó jẹ́ pé ẹ̀tọ́ gbogbo wa, dúkìá gbogbo wa ni. Wọ́n jẹ́ kí ó di mímọ̀ pé níwọ̀n bí kò ti rí bẹ́ẹ̀ lábẹ́ àwọn ìpínlẹ̀ yòókù tó yí wa ká bí ìpínlẹ̀ Ọ̀ṣun, ìpínlẹ̀ Ògùn, ìpínlẹ̀ Oǹdó àti àwọn ìpínlẹ̀ míì lórílẹ̀‐èdè Nàìjíríà, àwọn ò ní wòran kó máa rí bẹ́ẹ̀ lọ nípínlẹ̀ Ọ̀yọ́. Nínú ọ̀rọ̀ rẹ̀, onímọ̀ ẹ̀rọ Dáúdà Ọláìfà, ẹni tí í ṣe alága ẹgbẹ́ àjọṣepọ̀ fún ìtẹ̀síwájú gbogbo wa, nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ níbi ìpàdé àwọn oníròyìn tí wọ́n ṣe nílùú Ògbómọ̀ṣọ́, Ọláìfà jẹ́ kó di mímọ̀ pé ìgbésẹ̀ àti ìgbìyànjú àwọn gẹ́gẹ́ bí ẹgbẹ́ àjọṣepọ̀ fún ìtẹ̀síwájú gbogbo wa ti bẹ̀rẹ̀ láti ọdún 2024. Ó ní ọdún méjì sẹ́yìn rèé tí àwọn ti bẹ̀rẹ̀ sí pariwo polongo fún pínpín ipò òṣèlú pàtàkì jùlọ ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Ọláìfà jẹ́ kó di mímọ̀ pé ìpolongo náà ni àwọn ti ń pariwo láti ọdún méjì sẹ́yìn láti jẹ́ kí àwọn èèyàn Òkè Ògùn, Ìbàràpá, Ọ̀yọ́ àti Ògbómọ̀ṣọ́ kíyèsí ìyànjẹ tó ti wà ní ti ipò agbára òṣèlú ìpínlẹ̀ Ọ̀yọ́ láti ẹ̀yìn wá. Gẹ́gẹ́ bí ó ṣe wí, ó ní àwọn ìwà àti ìṣe, ìjẹ́ olótìtọ́, ìdájọ́ òdodo, ìdọ́gba pẹ̀lú ìtọ́jú tó yẹ àti ṣíṣe ẹ̀tọ́ fún gbogbo ènìyàn kò sí nínú àwọn ìṣèjọba tó ti ń wáyé nípínlẹ̀ Ọ̀yọ́, èyí tí òfin orílẹ̀-èdè Nàìjíríà náà kò faramọ́. Bákan náà ni kò sí àfiwé tàbí àfijọ àwọn ìdàgbàsókè bíi tìlú Ìbàdàn ní àwọn ẹkùn yòókù tí a sopọ̀ ṣọ̀kan tí à ń pè ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó ní irúfẹ́ àwọn ìṣèjọba bíi irú èyí ń fi ìwà ọ̀dánìkànjọpọ́n hàn nínú ìṣèjọba ìpínlẹ̀ Ọ̀yọ́. Bákan náà ni olùṣọ́ àgùntàn Favour Adéwọ̀yìn tí í ṣe akọ̀wé àpapọ̀ ẹgbẹ́ nínú ọ̀rọ̀ tiẹ̀ sọ pé àwọn èèyàn ìlú apá ẹkùn yòókù bíi Ògbómọ̀ṣọ́, Ọ̀yọ́ àti Ìbàràpá gbọ́dọ̀ mọ̀ pé ìpolongo Òkè Ògùn ló kàn yìí kì í ṣe fún pé àwọn roko sọ́dọ̀ ara wọn nìkan, bí kò ṣe pé àwọn ń jìjà fún ohun tí yóò mú kí pínpín ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ di ṣíṣe. Wọ́n ní bí pínpín ipò náà bá bẹ̀rẹ̀ yóò kan Ògbómọ̀ṣọ́, Ọ̀yọ́ àti Ìbàràpá. Nítorí náà
kí àwọn èèyàn Ọ̀yọ́, Ògbómọ̀ṣọ́ àti Ìbàràpá kó má rí ọ̀rọ̀ náà bí ohun tí kò kàn wọ́n rárá. Àjọṣepọ̀ fún ìtẹ̀síwájú gbogbo wa ni ohun tí à ń pè fún. Ó wá rọ gbogbo àwọn èèyàn tí ọ̀rọ̀ náà kàn láti jí gìrì kí wọ́n fọ̀já kan ṣoṣo so ìgbànú pẹ̀lú àwọn láti jọ pè fún pínpín ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ láàrin àwọn ẹkùn márààrún tí wọ́n sopọ̀ ṣọ̀kan di ìpínlẹ̀ Ọ̀yọ́. Àwọn ìdí rèé o tí gómìnà kan fi lè yọ ọba nípò lábẹ́ òfin. Amòfin Abdulfatai ṣàlàyé nípa ohun tó rọ̀ mọ́ yíyọ ọba kúrò nípò. Níṣe lawuyewuye bẹ́ sílẹ̀ lọ́jọ́ Àìkú Sunday ọjọ́ 12 oṣù kẹrin lẹ́yìn tí ìròyìn náà gba ìgboro kan pé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ń gbèrò láti yọ Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ọba Rashidi Ladoja nípò. Gómìnà tẹ́lẹ̀rí fún ìpínlẹ̀ Èkìtì Ayọ̀délé Fáyọ̀ṣe ló fẹ̀sùn kàn bẹ́ẹ̀ nínú àtẹ̀jáde tó fi sójú òpó ayélujára X rẹ̀. Ó fẹ̀sùn kàn pé gómìnà Mákindé ti pétépèrò tó sì ti ń ka àwọn ẹ̀sùn kan láti fi yọ Olúbàdàn nípò nítorí kò kópa níbi ayẹyẹ gbígba adé àwọn ọba mẹ́ta tó wáyé nílùú Ìbàdàn lọ́sẹ̀ tó kọjá. Ìròyìn náà fa awuyewuye lórí ayélujára tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ààfin Olúbàdàn sì sọ̀rọ̀ lórí rẹ̀ pé àhesọ lásán ni, irọ́ tó jìnnà sóòótọ́ ni ẹ̀sùn náà. Àwọn gómìnà ní àṣẹ lábẹ́ òfin láti gba adé lórí ọba tí ìgbésẹ̀ tàbí ìwà rẹ̀ bá jọ mọ́ ìwà àṣemáṣe. Bí ó tilẹ̀ jẹ́ pé oyè ajẹ́rọ̀rún ní oyè ọba jíjẹ nílẹ̀ Yorùbá láyé àtijọ́ tó jẹ́ pé ikú nìkan ló máa ń gba aṣọ lára eégún wọn, ṣùgbọ́n nǹkan ti yí padà lóde òní. Ọ̀pọ̀ ìgbà ni àwọn gómìnà ti gba adé lórí àwọn ọba fún ìdí kan tàbí òmíràn tí wọ́n sì fi ẹlòmíràn rọ́pò wọn lójú ayé wọn. Èyí ló mú kí àwọn akọ̀ròyìn kàn sí onímọ̀ òfin láti mọ̀ nípa ohun tó lè ṣokùnfà kí ìjọba fi àṣẹ gba adé lórí ọba àti ọrùn ìlẹ̀kẹ̀. Gẹ́gẹ́ bí amòfin Abdulfatai ṣe ṣàlàyé, lábẹ́ òfin tó de àwọn ọba ní Nàìjíríà, gómìnà ìpínlẹ̀ kan lè yọ àwọn ọba tó wà lábẹ́ àkóso ìpínlẹ̀ rẹ̀ nípò tó bá kẹ́fín pé ọba bẹ́ẹ̀ ṣe àṣemáṣe. Amòfin ṣàlàyé pé lábẹ́ òfin tó de ọ̀rọ̀ oyè ní Nàìjíríà, ohun tó lè mú kí ìjọba yọ ọba nípò ní ìwà àṣemáṣe èyí tí àwọn olóyìnbó ń pè ní misconduct. Ó ní àwọn gómìnà ní àṣẹ lábẹ́ òfin láti gba adé lórí ọba tí wọ́n bá rí i pé ìgbésẹ̀ tàbí ìwà ọba bẹ́ẹ̀ jọ mọ́ ìwà àṣemáṣe tó lòdì sí nǹkan tí wọ́n gbàgbọ́ nínú. Ó sọ pé òfin kò là á mọ́lẹ̀ pé nǹkan báyìí ni dandan ló jẹ́ àṣemáṣe tí ìjọba lè yọ ọba nípò lé lórí. Gómìnà lè yọ ọba nípò tí ọba bẹ́ẹ̀ bá ń lọ́wọ́ nínú àìsí ààbò tàbí ṣe agbódegbà fáwọn agbésùmọ̀mí ní agbègbè rẹ̀. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé lára àwọn ohun tó máa ń fà á kí ìjọba yọ ọba nípò ni tí ọba bá hu ìwà àrífín sí gómìnà tàbí aláṣẹ tó sì hàn pé ìwà àrífín ni ọba náà hù. Amòfin náà ní lẹ́yìn tí wọ́n bá yọ ọba tó bá ń ṣe bẹ́ẹ̀ nípò tán, ó ṣeé ṣe kí ọba bẹ́ẹ̀ tún fojú ba ilé ẹjọ́ kó sì kojú ìjìyà tó bá tọ́ sí i. Ó tún ṣàlàyé pé tí wọ́n bá ṣàwárí rẹ̀ pé ìyànsípò ọba ní èrú nínú tó sì hàn pé ẹni tó wà lórí ipò kò tọ́ nípò ọba, ìjọba lè gba adé lórí ọba bẹ́ẹ̀ kí wọ́n sì gbé fún ẹlòmíràn tí wọ́n bá sọ pé ó tọ́ sí i. Ju gbogbo rẹ̀ lọ, amòfin náà sọ pé gbogbo àwọn ìwà yìí ni ó wà lábẹ́ ìwà àṣemáṣe èyí tí wọ́n fi lè yọ ọba nípò. Wọ́n sì mí gbọ́ ni o, mi ò sọ pé àṣìṣe wà nínú òfin owó orí tuntun ilẹ̀ Nàìjíríà. Mínísítà ìpínlẹ̀ fẹ́tò ìṣúná ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Mínísítà ìpínlẹ̀ fún ètò ìṣúná lórílẹ̀‐èdè Nàìjíríà Táíwò Oyèdélé ti yànnàná ọ̀rọ̀ tí wọ́n ló sọ pé àṣìṣe wà nínú òfin owó orí tuntun tí ìjọba ààrẹ Bọ́lá Tinubu gbé kalẹ̀. Oyèdélé ṣàlàyé ọ̀rọ̀ náà lọ́jọ́ Àìkú Sunday ọjọ́ 12 oṣù kẹrin ọdún 2026 pé òun kò sọ ohun tó jọ bẹ́ẹ̀ wípé ọ̀rọ̀ òkèrè ni àhesọ ọ̀rọ̀ náà bí ò bá dín a sì lé. Nínú àtẹ̀jáde tí Presidential Fiscal Policy and Tax Reforms fi síta lọ́jọ́ Àìkú Sunday ni mínísítà náà ti tẹpẹlẹ mọ́ pé ìròyìn tó lè ṣì aráàlú lọ́nà ni wọ́n gbé káàkiri. Níbi ètò ẹgbẹ́ àwọn amòfin Nigeria Bar Association NBA tó wáyé nílùú Èkó láìpẹ́ yìí ni wọ́n ní Oyèdélé ti sọ pé
òun gbà pé àìṣe wà nínú òfin owó orí tuntun náà. Wọ́n ló tún rọ àwọn ọmọ Nàìjíríà láti dúró de ààbọ̀ ìwádìí òfin lórí rẹ̀. Nínú àtẹ̀jáde tí Oyèdélé fi síta, ó ní kò sí ààbọ̀ ìwádìí kankan lórí òfin owó orí tuntun yìí mọ́ nítorí pé iṣẹ́ ti parí lórí rẹ̀ pátápátá. Àgbéjáde náà yí ohun tí mínísítà sọ padà ní bí wọ́n ṣe sọ pé ó rọ àwọn ọmọ Nàìjíríà láti dúró de ààbọ̀ ìwádìí lẹ́ka òfin. Ètò ti parí tipẹ́, wọ́n sì ti ṣe àkọsílẹ̀ rẹ̀. Ilé ìgbìmọ̀ asòfin àgbà sì ti fi òǹtẹ̀ lù ú, wọ́n sì ti gbé e jáde láti ìbẹ̀rẹ̀ oṣù kínní ọdún 2026. Ẹ̀wẹ̀, mínísítà fétò ìṣúná fún ìpínlẹ̀ náà wá ṣe ìkìlọ̀ pé àhesọ ìròyìn bí èyí lè ṣì aráàlú lọ́nà, ó sì lè ṣàkóbá fún ohun tí ìjọba torí ẹ̀ gbé àtúntò náà kalẹ̀ gan-an. Ó fi kún pé àǹfààní tí àtúntò òfin owó orí náà yóò mú wá láti ìbẹ̀rẹ̀ ló ń ṣàlàyé níbi ètò àwọn lọ́ọ̀yà títí kan bí àwọn okòòwò ṣe lè fi orúkọ iṣẹ́ wọn sílẹ̀ àti ìforúkọsílẹ̀ nípa owó orí sísan. Ó wá fi kún àlàyé rẹ̀ pé kò sí òfin tó pé tán, àyè sì wà fún àtúnṣe. Ó ní ṣùgbọ́n kí aráàlú rí i dájú pé ìròyìn tó bá jáde níbi òkodoro ni kí wọ́n gbàgbọ́, kí wọ́n má sì ṣe tẹ̀lé àwọn ẹ̀ka ìròyìn àtúrọ́ tàbí èlùbọ́. Tí a ò bá gbàgbé, a ó rántí pé lára àtúntò àti ìlérí ìrètí ọ̀tun Renew Hope tí ìjọba Tinubu gùn lé ní òfin owó orí tuntun tíjọba kéde rẹ̀ náà wà. Àìmọye ọ̀pọ̀ aráàlú nígbà tí wọ́n kéde rẹ̀ sì wà lára ohun tó mú òfin náà di ohun tí wọ́n ń sọ kiri.